kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ sọ jáde lẹ́nu pé ẹ fún ọlọ́jọ́ ẹ ní jèrè ẹ fún ọlọ́jọ́ méje orí yín gbogbo yín burú ìjọ méje òṣìwò lẹ́yìn ẹ bá tẹ̀ sọ̀rọ̀ ní nǹkan tẹ́lẹ̀ sà ẹ ní nǹkan tẹ́lẹ̀ sà èmi tí mo dárúkọ ìyá mi fún yín mo dárúkọ bàbá mi fún yín láti jọjọ́ yìí ẹ rí kankan sà sí mi ẹ wá náà fún yín ọlọ́jọ́ méje orí yín ti burú. ìgbà tẹ́ lọ síbẹ̀ tẹ́ lọ ganu sílé Alhaji Wasiu Ayinde ṣé torí pé ẹ fẹ́ lọ sọ fún bọ̀dá mi Wasiu Ayinde pé Alhaji Wasiu Ayinde o ìpẹ̀bí tẹ wọ̀ yẹn ẹ ti kú ònú Islam ṣé torí ẹ̀ lẹ́ ṣe lọ mo ń bí ẹ̀yin wèrè àfà gbogbo fídíò tẹ́ ń ṣe ìkẹyà ó ní ẹ̀yin àfà ganu ha ẹ fún lọ́jọ́ méje kó fi kó jẹ kò ní kó kọ̀kọ́ jẹ ẹ̀ẹ́dẹ̀ tó bẹ̀ kò rẹ̀ sí tẹ́lẹ̀ ṣe tó bá yẹ pé kéwù tó ní ọmọ yẹn dá ẹ lójú àbò gbàgbọ́ ni ò ní lọ gbọ́kànlé tí ò yẹ kó gbọ́kànlé ò ní lọ lé olówó kó lọ lànú lẹ̀ ń bẹ́ẹ̀ ó gba Ọlọ́run ni ṣáwọn tí wọ́n lọ ganu sílẹ̀ ṣọ́ invite wọn ẹlòmíì gbọ́ pé ìyá wa kú kò mọ màmá rí kò mọ ọmọ kankan rí ó kàn lu opportunity wọlé òun náà wá jókòó á wá pa àwọn jọmọ wá á lọ ọbẹ àwọn wá ṣàdúrà fókù ni kò ní lọ wọn wá ń lékún àfa wá ń lékún àfa ṣé torí Ọlọ́run ẹ ṣe lọ ọbẹ àbí torí ara yín àbí torí pọ́fẹ́ gbàbára èyàn máa ń ṣe kọ́pá torí Ọlọ́run la ṣe lọ o pé mo lọ síbì kan o torí Ọlọ́run fi sabilillah ṣé torí Ọlọ́run lẹ ṣe lọ bẹ́ẹ̀ ẹ̀yìn àfà sọ pé yìí invitation letter wo ló fún yín ẹ̀yin tẹ́ lọ ganú lẹ̀ àwọn àfà kan wà èèyàn Alhaji Wasiu Ayinde ni wọ́n ẹ̀yin ibi tẹ́yìn èèyàn ń ronú sí tẹ́yìn ronú sí yẹn ibẹ̀ kọ́ o àwọn àfà kan wà jẹ́ pé àwọn àtàlájú Wasiu Ayinde jọ máa ń gé wọ́n jọ ń ta àfà àsukúná àwọn èèyàn tàlájú Wasiu Ayinde bá ń ṣe nǹkan dandan ni even kọ́ má ṣe nǹkan wọ́n jọ wà ní Dr. Alifulani èèyàn Alhaji Wasiu Ayinde ni wọ́n kò ń ṣe àwọn àfà àsukúná kò ń ṣe àwọn bí àwọn Sheikh wa Sulaiman Farouk àwọn mufti kò ń ṣerú àwọn ìyẹn nọmba wí kò ń ṣerú àwọn Alifulani èèyàn Alhaji Wasiu Ayinde ni wọ́n lápèjúwe sí kí MC kẹ́mísí wá ṣe fídíò jáde sí pé àwọn àfáà wa ganú lẹ̀ torí pé wá rí Dr. Alifulani ń bẹ̀ lápèjúwe kẹwàá ní Alifulani ló ń bá wí irọ́ àwọn míì tó ń ṣàṣẹ àwọn aṣàlẹ̀ jẹ́ àfáà àwọn aṣàlẹ̀ jẹ́ àfáà wà tó ń ṣàlẹ̀ jẹ́ kiri kò ṣe rú Alifulani ibi táyìn èèyàn ń rò sí ẹ̀ ibẹ̀ kọ́ torí pé Alifulani àbí àfáà àsukúná àwọn èèyàn máa ń lọ àwọn èèyàn Alhaji Wasiu Ayinde ni wọ́n kálàjú Wasiu Ayinde bá wú tọ́ba náà wọ́n fẹ́ ṣe jollof rice báyìí wọ́n jọ wà ní tọ́ba náà wọ́n fẹ́ rí dòdò àtẹ̀yìn báyìí wọ́n jọ wà ní èèyàn àwọn èèyàn wọn nìyẹn àwọn yẹn kọ́ àwọn àfáà tó ganú mọ́ra wọn olólè olókùn sọpé ẹ̀ ń bẹ̀ sọpé àwọn ọ̀dọ́ àfáà yẹn sọpé ẹ̀ àtàwọn àfáà míì tọ́wọ́ ti ẹ̀ mọ̀ nígboro tó jẹ́ pé ó gbọ́ pé oníyà kú àwọn tẹ́yìn ronú sí yẹn ẹ̀fà àwọn yẹn lé àwọn yẹn kọ́ ọ̀rọ̀ lè wá coincidentally ó lè wá bẹ́ẹ̀ táwọn ìtẹ́yìn ronú sí pé àwọn ní gbogbo àwọn lọ́lọ́ ṣe bẹ́ẹ̀ àwọn lọ́lọ́ ṣe bẹ́ẹ̀ ìnàbà dàsán ní ismon pé ìbádá apákọ̀ àbádídá ẹ̀ṣẹ̀ ni kẹ máa dábàá séèyàn pé èèyàn kẹ máa fura sí ọmọ yẹn lágbájá ni ẹ fi yẹn lẹ̀ ohun tí mo fẹ́ fàyọ fún yín ni pé àwọn àfáà tó lọ bẹ̀ yẹn àtàwọn àfáà tó ṣe fídíò wọ́n pọ̀ tó ṣe fídíò ṣẹlẹ́yìn àfáà tẹ́ ṣe fídíò yẹn ṣẹfẹsẹ pé ẹ gbọ́ nígbà tí ìkọ́nú àwọn ẹlẹ́bọ ṣe fídíò ó sọ wípé
gbogbo ẹ̀yin àfáà ẹ bọ́ta ẹni tí ò bá kí ń ṣẹlẹ̀ bọ́nú yín tí ò bá kí ń ṣe olóògùn tí ò bá kí ń ṣẹlẹ̀ bọ nínú yín ẹ bọ́ta kẹwàá búra pé ẹ kì í ṣẹlẹ̀ bọ ẹ̀ẹ̀dẹ̀ sínú ẹgbẹ́ awo ẹ̀ẹ̀dẹ̀ ṣẹ́fà ṣé gbogbo ẹ̀yin àfáà tẹ́wàá fò bọ́ta ń sìn kí ló dé tẹ́lẹ̀ fò bọ́ta ń gbà ẹ̀ ṣé ẹ̀ ń sọ fún apẹ́lẹ́bọ ní ní àbí kí lè sọ nígbà tó di ọ̀rọ̀ ebú sí pé wọ́n ní ẹ̀yin àfáà lọ lanú lẹ̀ ẹ fò bọ́ta ìgbà tó ń fi ọ̀rọ̀ pẹ́lẹ́bọ ní tó ń sọ jáde wá ìtẹ̀yìn àfáà ò bọ́ta ó wá jẹ́ pé sìn èèyàn kan wá bú ẹ̀yin àfáà páwọn àfáà kan wá ganú lẹ̀ gbogbo yín wá fọ́ jáde ẹ̀yin ohun tí wọ́n bá fẹ́ fi àfáà ṣe ètùtù lọ́wọ́ yìí lọ sórí íńtánẹ́ẹ̀tì ṣáà máa ṣàwọn tó ní ganú lẹ̀ lọ kó wọn pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ibi táfà pọ̀ dé unlimited ni wọn wàá rí wọn pé ẹ̀yin àfáà ilẹ̀ pọ̀ tó yìí kò wá síyàn kan nu yín tó wá bọ́ta láti wá sọ pé àfihàn díẹ̀ àfáà Làbíbù Lágbàjì bọ́ta àfáà Làbíbù Lágbàjì bọ́ta àti tatú ni nínú yín Sheikh Làbíbù Lágbàjì bọ́ta ní pé àwọn ò kì í ṣẹlẹ̀ bọ́ta wọn o ẹni tó pẹ̀ láfa ntọ́lọ́ fi ń wọ̀n ìbẹ̀rù Ọlọ́run kéwú kọ́ gbogbo kéwú wèrè tó náà mọ yẹn tó ló lọ kọ́ kéwú kọ́ gbogbo kéwú tẹ mọ̀ náà kọ́ lẹ́bi ń jókòó kiri òun kọ́ lẹ́bi tọrọ bára kiri òun kọ́ lẹ́bi lọ ń galú lẹ̀ lé olówó tó bá yẹ pé kéwú tó náà mọ̀ yẹn dá ẹ lójú àbò gbàgbọ́ ni ò ní lọ gbọ́kànlé tí ò yẹ kó gbọ́kànlé ò ní lọ lé olówó kò lọ lànú lẹ̀ ń bẹ́ẹ̀ ò gba Ọlọ́run ni tápẹ́kẹ́wù tó náà mọ̀ yẹn ó dá ẹ lójú ó dẹ̀ gba tó náà ké ó gbà á gbọ́ pé wàmọ́ násìrù ìlàmínìndì láì al-azizul hakim tó nígbàgbọ́ lé lórí bẹ́ẹ̀ pé kò sára náà ṣe kọ̀kọ́ àfikún wa látọ̀dọ̀ Ọlọ́run o al-aziz ọba ọlọ́rọ̀ al-hakim ọba ọlọ́gbọ́ pé Ọlọ́run ló mọ̀ bóyá máa dọ́dọ̀ mi wàá gbá Ọlọ́run wàá dẹ̀ dúró wàá máa ṣe normal tí ẹ kò ṣe láti fi jẹun ó ní máa sunkún ebi kiri tó bá jẹ́ pé ó gbà á gbọ́ ni akùnrin abalẹ̀ wa ó ní máa bá wọn ṣe wọ́n tó ń ṣe kiri ó gbà á gbọ́ náà ló ṣe ń tojú bọlé olóró ló ṣe ń tojú bọlé olóbó ilé olówó káàkiri ẹ lọ tọrọ bára ṣé ntọ́lọ́run fi ń wọn àfáà ní kéwú ṣé ntọ́lọ́run fi ń wọn nìyẹn ṣé ntọ́lọ́run fi ń wọn nìyẹn kéwú tẹ ní ẹ̀ka yẹn ṣé òun ló fi ń wọn. Ọlọ́run ọba sọ pé àwọn Ọlọ́run tún clear pé àwọn tó tún jẹ́ wòlíì ọ̀hún Ọlọ́run ọba ó clear ẹnu Kùránì pé inna awliya Allah àwọn tó jẹ́ wòlíì ọ̀hún Ọlọ́run ní la khawfu alayhim wala hum yahzanun Ọlọ́run ní àwọn tó jẹ́ wòlíì ọ̀hún Ọlọ́run la khawfun alayhim wọn ní bẹ̀rù kankan wala hum yahzanun kò dẹ̀ sí kan tó máa kópa àṣọ ọlẹ́mì wọn ní bẹ̀rù ẹni tí Ọlọ́run ní kán lọ́ máa gbára lé. Ìgbà tẹ lọ síbẹ̀ tẹ lọ ganu sílé Alhaji Wasiu Ayinde ṣé torí pé ẹ fẹ́ lọ sọ fún bọ̀dá mi Wasiu Ayinde pé Alhaji Wasiu Ayinde o ìpẹ̀bí tẹ wọ̀ yẹn ẹ ti kú ònú Islam ṣé torí ẹ̀ lẹ ṣe lọ mo ń bí ẹ̀yin wèrè àfà ẹ̀yin wèrè tẹ́ ń ṣe fídíò ṣé torí pé ẹ fẹ́ sọ fún Alhaji Wasiu Ayinde pé Alhaji Wasiu Ayinde o wá ìtẹ́ lọ wọ̀ pẹ̀bí ẹ kì í ṣe mùsùlùmí mọ́ ṣé torí ẹ̀ lẹ ṣe ń pariwo ní tàǹsì ṣé torí ẹ̀ lẹ torí ẹ̀rọ jẹjẹ wèrè ní ẹ̀ lè sòdodo ẹ̀rù ń báyìí wèrè ní gbogbo yìí ẹ̀dẹ̀ pẹ̀lú ayé láfa ṣé torí pé ẹ fẹ́ sòdodo fún Alhaji Wasiu Ayinde lẹ ṣe lọ ganu ni àbí torí pé ẹ fẹ́ lọ tọrọ bára ń bẹ̀ ṣé lọ́bẹ̀ torí pé ẹ fẹ́ lọ ṣe wá sí fún Alhaji Wasiu Ayinde ni pé kó tún ìsìláàmù gbà ṣé torí ẹ̀ lẹ ṣe lọ́bẹ̀ ni àbí torí pé ẹ fẹ́ lọ tọrọ bára ẹ wọ́n ní ìdíje fi lọ́nà àwọn torí bára lẹ ṣe lọ́nà àwọn ǹjẹ́ yìí lè sọ kẹwàá dé Alhaji Wasiu Ayinde pé wọ́n tiẹ̀ ní kó wá
njó ṣe fídíò lé ẹ̀ gbogbo fídíò tẹ́ ń ṣe ìkéré ó ní ẹ̀yin àfa ganu ẹ fún lọ́jọ́ méje kó fi kó jẹ kò ní kó kọ́kọ́ jẹ ẹ̀ẹ́dẹ̀ tó bẹ̀ kò lẹ̀ sí tẹ́lẹ̀ ṣe ẹ̀ ní kọ́kọ́ tẹ́lẹ̀ ṣe kò ní kó jẹ ẹ̀ ganu náà ni ẹ fún lọ́jọ́ méje ẹ wá ń kọjọ orí yín burú ọjọ́ méje òun la fún tọ́jọ́ méje yìí bá pé kí lẹ fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe ẹ̀yin wo kí lẹ ní ṣẹ́yìn dúró tọ́ ọlọ́run ni ọlọ́run láìkì yín ẹ fún lọ́jọ́ méje ẹ̀yin wo tààrà náà bí fún lọ́jọ́ méje bẹ́yìn olórí burúkú ṣe parọ́pẹ́ fún ọlọ́jọ́ méje ò ní dáa fún gbogbo ẹ̀yin tẹ́ sọ jáde lẹ́nu pé ẹ fún ọlọ́jọ́ ẹ ní jèrè ẹ fún lọ́jọ́ méje orí yín gbogbo yín burú ìjọ méje òṣìwò lẹ́yìn ọ̀rẹ́ wá tẹ̀ ń sọ̀rọ̀ ní nǹkan tẹ́lẹ̀ sà ẹ ní nǹkan tẹ́lẹ̀ sà èmi tí mo dárúkọ ìyá mi fún yín mo dárúkọ bàbá mi fún yín láti jọjọ́ yìí ẹ rí nǹkan sà sí mi ẹ wá náà fún yín ọlọ́jọ́ méje orí yín ti burú èèyàn ṣe pàánà bí mọ̀ọ́mọ́ ẹ jí pátá ó ń pariwo ẹ̀ kiri online ẹ fún lọ́jọ́ méje olórí burúkú ni yín torí pọ́n ní èèyàn àfẹ́ ilé bi ìsín ló wá di pé ẹ wá ń fọ́ àdájọ́ àṣọ yìí lọ́jọ́ méje irú yín fún ọlọ́jọ́ méje ẹ̀yin wèrè játijàti ìgbà tó à ń parọ́ fún yín kẹ́ wá ṣe súnú ànábì ṣé lè tẹ́ ń ṣe yìí ṣé súnú ànábì lélẹ̀ tó bá yẹ pé súnú ànábì lẹ tó bá yẹ pé ṣé ìsìlámù lẹ ń ṣe yìí tó bá yẹ pé orí súnú ànábì lẹ wà ní gbogbo òṣì tẹ́ ń ṣe yẹ ní ṣe ẹ fẹ́ pe èèyàn wọnú ìsìlámù kó wá ṣe ìsìlámù ẹni dọ́jọ́ méje fún àwọn èèyàn máa wò pé àwọn afáyẹn fún lọ́jọ́ méje tí ò bá ti ṣe kíní kan máa sa kíní kan sí kí lẹ fẹ́ sà kí lẹ fẹ́ sà yín wèrè kí lẹ fẹ́ sà kí lẹ fẹ́ sà káti ẹ̀ rí ẹ gbé jáde ẹ jẹ́ àmọ́ orí burúkú lẹ fẹ́ sà á sa tàbátì ọ̀dọ́ tàbátì àdáwà tàbátì ọ̀dọ́ lẹ fẹ́ sà ẹ̀yin wèrè onírọ́ tọ́lọ́hùn ò láìkì yín ẹ̀yin kò mọ̀ bọ́lọ́hùn ò láìkì yín ẹ mọ̀ náà bọ́lọ́hùn ò láìkì yín orí yín burú àmà sa kíní kan sí kí lẹ fẹ́ sà ẹ jẹ́ àmọ́ lẹ fẹ́ sà ṣe lọ síbẹ̀ láti lọ ṣe wá àfihàn ni fọ́lájú wà fún Àyìndé ni sọ fún yín ní invitation àtẹ̀yìn tẹ́ ń pariwo tẹ́ ń torí ẹ̀yà wèrè ń ta sọ fún yín ní invitation mò ń béèrè ní ìgbà tí aláwo challenge gbogbo àwa mùsùlùmí pé ẹ̀yin àfẹ́ ẹ bọ́ta ẹ̀yin àfẹ́ ẹ bọ́ta ẹni tí ò bá ṣàwo tí ò ṣẹ́fánú yín kó bọ́ta kó wá búra kó búra ní búra gangan ní o ẹlẹ́bọ ló challenge yín yẹn sẹ́yìn àfáà olórí burúkú yìí bọ́ta ṣe bọ́ta àtẹni tó dàgbà tí ò ní làákàyè inú yín ṣe bọ́ta láti wá ṣe fídíò pé àwọn òsì ń bẹ̀ o àwọn ìṣẹ̀ ẹlẹ́bọ o àwọn ìṣẹ̀ aláwo o ǹjẹ́ bọ́ta èmi bọ́ta mò ń pariwo pé gbogbo yín ẹ bọ́ta o kíní kan o ẹ bọ́ta o sẹ́yìn bọ́ta ọwọ́ ní ẹ̀ga lulẹ̀ mú yín wá bọ́ta ejò yín lọ́wọ́ nú kí ló dé ó wá ní ìsìnlẹ̀ wá ṣàkárá ẹni lẹ́ni ẹjọ́ ọjọ́ méje wo ẹ mọ ọjọ́ ọtí lábẹ́ mi àwọn aláwo ọjọ́ méje fún mi ọtí dájọ́ ó ti sún wọ́n ti dá ẹjọ́ wọ́n ti dọ́jọ́ fún mi ó ti sún wọn gbàtó sún wọn yàpá mi ti pè wèrè lélẹ̀ kò ní kújà rí gbogbo dáàsà sí ọ̀rọ̀ ó ṣe máa ràn mí kí ló fẹ́ fi ràn mí kò ní sí ìwé ẹ̀kọ́ tí bá ti kà èmi gbá alé èmi ò dẹ̀ lóògùn mi ní káfí náà mo ní paracetamol mi ì lóògùn kankan mi ì lóògùn mi ì gbá alé nǹkan mi jọ Ọlọ́run lọ tí bá ń ṣoògùn àbí mo ní nǹkan kan tí mo ń lò lẹ́yìn Kùránì Kẹ́rímù bóyá mo ń ka kùrìsí mo fi ń ṣe protection kí bínú Ọlọ́run bá mi àbí mo ń sin gbẹ́rẹ́ àbí mo ń wẹ ọṣẹ àbí mo lọ forí balẹ̀ fún kan mi lẹ́yìn ọba Allah Ọlọ́run o fi ìbínú ẹ̀ gbá mi mú pa mí rẹ́ tìrantìran kó lè ṣẹlẹ̀ náà gbà tí mi ò ní nǹkan mi tí mo ń gbára lé ẹ náà bá sáyé ni má máa ṣépè bẹ́ẹ̀ bá wò ohun tí mi ò ṣe tí wọ́n bá ń yọ ṣe lẹ́yìn ìwọ nìyẹn mi ò ṣe oògùn mi ò ṣàwo mi ò ṣe ẹlẹ́bọ mi ò wẹṣẹ mi ò ń ṣe olóògùn
ìyẹn ni máa ma gbòjẹ́ jẹ́ ni o máa ma gbòjẹ́ mo dẹ̀ máa mu alẹ́ ṣó ń gbọ́ mo máa mu ògùn jẹ́jẹ́ dì máa lo fẹ́ ká paracetamol mo máa mu àgbo kòtàkù sílámù mo máa lo oògùn àwọn yẹn kòtàkù sílámù kò máa lo ògùn jẹ́jẹ́ dì ogun abẹ́nú gọ̀ǹgọ̀ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ogun abẹ́nú gọ̀ǹgọ̀ irú tí wọ́n ń lò tó máa ń wẹ ọṣẹ àfọ ọlọ́ṣẹ kọ́ṣẹ ẹ̀yin olórí burúkú adójútì mùsùlùmí irú ìwà bọ́tàgbà ẹ̀dá ọjọ́ méje tẹ́ ẹ̀ bá kí ń ṣàfẹ́ ẹlẹ́bọ ni wáyé tẹ́ ń da ọjọ́ méje fẹ́ ni ẹlẹ́ni ẹlẹ́bọ ni kí lẹ́ ń dé ọjọ́ méje fẹ́ ni ẹlẹ́ni fún ó ti bú yín náà ni ẹ̀dẹ̀ filẹ̀ so ṣẹ́yìn náà ganú lẹ́ni ṣé ẹ ganú lẹ́ni ẹ lọ ganú lẹ́ni àwọn mo dẹ̀ clear lánàá nígbà tí mo ń ṣe program pé Alhaji Wasiu Ayinde sọ jáde fún mi pé wọ́n ní àwọn ò mọ̀ pé fídíò tí bàbá wa mufti Sheikh Sulaiman Faruq ń sọ nìyẹn wọ́n láwọn ò mọ̀ àwọn ò tiẹ̀ mọ̀ pé nítorí àwọn ò mọ̀ pé fídíò kan ń dárí wàhálà lẹ́ǹta torí ìjọ méjì síra wọn ni ìjọ méjì síra wọn ni mọ́mí wọn kú bóyá ọjọ́ kejì lórítọ̀ ń wá ẹni tó wá bá wọn làwọn sọ̀rọ̀ pé àwọn èèyàn kan wá àwọn bóyá ìjọ kejì jọ yẹn náà sọ fáwọn èèyàn pé báwọn ṣe máa ṣètò prógámù rẹ̀ gbogbo àwọn àfáà gbà tó dẹ̀wà ibi tí ẹ̀kọ́ máa lọ wọn lọ gbogbo kan wá ganú lẹ́ẹ̀mí àwọn ẹni tó wá sọ́dọ̀ wọn tó wá kí wọn ṣọ́ọ̀pì ẹ̀ ní ṣọ́ọ̀pì ẹ̀ gbogbo ilé olówó ìwọ la máa bá ń bẹ̀ ilé táríkà ìwọ la máa bá ń bẹ̀ gbogbo ẹni tó o bá ọwọ́ epo rẹ̀ ní tí ẹ̀ bá ti rí jẹ ẹ̀ ní lọ ọbẹ̀ ibi tí a bá ti rí pé ó ń dùn lẹ́ máa ń lọ ibi tí a bá ti rí pé ó ń dùn ibẹ̀ lẹ́ máa lọ tẹ́ bá rí pé wọ́n dáná mi kọ ibẹ̀ lẹ́ máa dé alábọ́jà ń ṣe nǹkan ẹ gbọ́dọ̀ débẹ̀ sópè ẹ ni sópè yín ni ó yẹ kójú máa tẹ̀ yín náà pé wọ́n pè yín bíbá yín náà èmi o ti fún mi invitation mo ti wá so ti fún mi ní invitation náà gbà tó fún mi tán so ti ẹ̀rí fún mi ó wá sẹ́ndì ẹ̀ sí mi ṣé mo ti wá lọ ṣé mo tiẹ̀ ti wá mo ń bí ẹni ṣé mo ti wá mi ò ní wá mi ò ní àfi tó bá jàbára mi tán kó mi pápá mọ́ra nìkan ni mo lè rí mi pé orí abásáyé abápadé ibi wá sílẹ̀ ló máa ti bá mi. ohun tó dùn púpọ̀ nú àwọn ẹ̀ tó ń ṣe fídíò yẹn àwọn àfáà tó ń ṣe fídíò àkọ́kọ́ ohun tó ń dùn wọ́n bẹ̀ ni pé ìjà alára pé àwa náà ráyè débẹ̀ ìlara ló ń ṣe wọ́n pé àwọn lágbájá ló wà ń bẹ̀ àwọn tàbí ló wà ń bẹ̀ ọ̀wá pa wa wọ́n wá ń bú gbogbo wa pọ̀ ẹ̀yin àfà tẹ́lọ garúlẹ̀ àbí ọ̀nà garúlẹ̀ ṣé wọ́n ló garúlẹ̀ ṣé wọ́n ló ń bá wí ni kí ló ń dùn ẹ̀ ṣó yẹ kó dùn ẹ̀ ni ó dẹ̀ dákẹ́ ṣé báwọn tó garúlẹ̀ mọ́ra wọn ṣé báwọn tó lọ garúlẹ̀ wọ́n mọ́ra àwọn ọ̀dọ́ àfà tó máa ń rìn káàkiri tó irú yín náà lẹ lọ garúlẹ̀ ibẹ̀ irú ẹ̀yàn ọmọ dọ́rọ́dọ́rọ́dọ́ yẹn irú yín náà lẹ lọ garúlẹ̀ bẹ́ẹ̀ so tẹ́bá wá ń ṣépè yín ẹ máa ṣépè yín lọ àtẹ̀yìntẹ́ fẹ́ ni mẹ́sẹ̀jì èpèsé mi pé ìwọ olóńdá sọ̀rọ̀ tó kàn mí orí yín burú lọ́rùn yín pẹ̀ orí yín ó burú ní ọrùn yín mo ti sọ fún yín látànà tẹ́ ẹ̀ báyìí ti ṣe fídíò voice lẹ́yìn sẹ́ndì ẹ̀ ń jẹ mọ́sàmílẹ́tẹ̀ tí ni ṣe fídíò jáde kó wá bú mi gangan tí bá dẹ̀ rí pé onítùmọ̀ ni máa fún ẹ lésì tí bá rí pé onítùmọ̀ máa dá ẹ papọ̀ mọ́ wèrè ni pé lára àwọn wèrè tó ń tà ń sìn lórí íńtánẹ́ẹ̀tì ní bọ́sẹ̀gbẹ̀ báyìí mo ń retí àwọn láyọ̀nù nù yín àbí kẹ́ pọ̀ gan máa wá da yín ló pọ̀ ẹ̀dẹ̀ lè tíìmù pọ̀ kẹjọ ṣe fídíò ẹ̀dẹ̀ lọ ṣe randomly gbogbo yín jọ ṣe máa da yín lóhùn lórí ọ̀rọ̀ yìí o máa fún gbogbo yín lésì tẹ́ bá ti pọ̀ dáadáa máa da yín lóhùn ṣùgbọ́n kẹ́ máa ṣàkárá ẹni ẹlẹ́ni pé ẹ máa sàásí
orí yín burú lọ́rùn yín àṣàsí yín àtẹ̀yìn àtàṣàsí yín kò ní dáa fún yín ẹjọ́ wo kárí ẹjọ́ wo náà àfitárájú àṣà ìdíkan ọba dúró déédéé tọlọ́hun nìkan ló kù làṣàsí máa ràn wọn tọ́ ọba dúró déédéé alájú àṣà ìdè bọ́dá mi tẹ bá ti kírun tán ẹ máa ka kùrì sí yù kò sálásà sí ayé tó lè sàsí tó máa ràn yín àfitẹ́yìn náà ọba dúró tọlọ́hun nìkan ló kù tẹ bá dúró tọlọ́hun tẹ gbọ́ lọ́hun gbọ́ tẹ ń kírun déédéé tó bá sàsí kò ní ràn yín kò sálásà sínú ní gbogbo ayé àṣírí ibẹ̀ mo já yín sí yẹn kò sẹ́ni tó lè sàsí ní gbogbo ayé yìí tó lè ràn yín wàláì ní gbogbo ayé yìí kò sí alásàsí náà tẹ́ bá dúró déédéé tẹ́ dúró tọ́lọ́hun tẹ́ ń kírun tẹ́ gbà fọ́lọ́hun tẹ́ ń ka tẹ́ pé ẹ̀ mọ̀jú ayatul kùrìsí ìlọ fún ìṣọ́ra wàláì kò sí àṣàsí náà tó lè sàsí yín kò ní ròyìn kò sálásàsí náà ní gbogbo ayé wo kọ́ tó 1 billion kò ní ròyìn wàláì tẹ́ bá ti kírun kọ̀tọ́ bẹ́ẹ̀ kírun àṣùbà ẹ̀ka kùrìsíyù ẹ kírun zuri ẹ̀ka kùrìsíyù ẹ kí asri ẹ̀ka kùrìsíyù ẹ kí magrib ẹ̀ka kùrìsíyù ẹ kí ṣáì ẹ̀ka kùrìsíyù tẹ́ bá ti kírun tọ́jà ń ṣàdúrà ní ẹ̀ka kùrìsíyù ó ti tó yín kò sáwásàsí náà gbogbo ayé kò ní ràn yín sẹ́ àfi tẹ́yìn náà bá dúró déédéé nínú ọlọ́run nìkan klọ́ọ̀sì ibẹ̀ nìyẹn o tẹ́ bá ti dúró déédéé kò sí tó lè sàsí tó lè ràn yín wọ́n kàn ń ja ẹnu ìjánu lásán ni ẹnu ìlara rẹ̀ ló ń ṣe wọ́n ń lara àwọn àfáà tí wọ́n lọ bẹ̀ torí pé wọ́n gbà fáwọn káwọn ráyè lọ wọ́n fáwọn chance àbáwọn ò ní chance láti débẹ̀ ṣé o gbóbi lọ́ máa pè é sí ni wọ́n lọ́dẹ̀ ló sáwọn ẹ̀yẹ elépo yàrá tà àdúgbò yìí tó bá bímọ àbí tó kú bá kú ládùúgbò yìí kí ẹni ẹlẹ́ni ṣe fún yìí ó ní ẹ wá ganu lẹ̀ ṣé ẹ lọ ganu ni ṣẹ́yìn ẹ̀yin tẹ wà lórí íńtánẹ́ẹ̀tì ṣẹ́yìn kò ganu sórí íńtánẹ́ẹ̀tì ní kẹwàá wẹ́ẹ́ ọlọ́wọ́ kó jẹ́ pé mi náà mo wà arágbó yẹn kí pé mi náà wà mí òde yìí ó ti ní iye tí ń gbé lọlé ṣé wọ́n gan àbí kí wọ́n náà kó tiẹ̀ owó mọ́tò ló jẹ́ lómi tọ̀ mọ́ nu yín láti lọ láti stéètì tó wà lọ sí Ìjẹ̀bú-Òde wípé ṣé ti bá tiẹ̀ lọ ṣé máa bá wọn lé ẹ̀yin tó wá fọ opportunity wá lọ bẹ̀ tí ò bá wọn lé wọn ní alájì là ń béèrè wọn ní alájì wọn láwọn àlejò àwọn yẹn wà nù lé lọ́hùn lókè lọ́hùn nígbà tí ń dá àwọn èèyàn ńláńlá lóhùn níbo lẹ́yìn wá wà ẹni wọn wá dó sẹ́nu géètì pé alájì àṣọ ń pè yìí wọn pè wá but ọmọ àfáàfá àwọn ni mo jẹ́ a lọ sọ fún alájì ọ̀sán yìí pé àwọn àfáà ńlá kan dóde yìí ń ta o gbogbo wọn ti kó sálùkì ń bà ìmí àti kó tẹ̀sùbá bíi 15 sọ́rùn ìmí àti àtúgbé ṣàkì àfà àtúgbé sọ́rùn gbé aṣọ green ní bí Tìjàní àní bí Kọ̀dìríyà ni agbé green sọ́rùn ìmí àfi blue sọ́rùn àfi aṣá ṣe bẹ́ẹ̀ pé ṣéwù tó bá bọ́ọ̀lù mọ́tò wọn ti máa lu bàndínì pé yàá ṣéwù kìnnìkan wọ́n fẹ́ àìpù ẹ̀ lójú àwọn mọ́pò tó wà níbẹ̀ pé ẹni ńlá ni kó ba lè fi kò wọlé wọn ni ẹdú ẹ pé alájì ṣálájì ní kẹwàá ṣálájì ní kẹwàá yìí bẹ́ẹ̀ àní tó ṣe ni pé sọ̀rọ̀ àlùfà tààrẹ wá bá nígbà tí mọ́mì wọn nínú àwọn ọjọ́ mọ́ wọn ni wọ́n bí àfà ṣé alájì náà say they come ṣé you know say you dey come this place wey come wey dey do that call alájì if you no call us make we open gate we no go open gate first of all park your motor go that place go park your motor for back there make you no block road go back wọ́n lè ṣe báyìí kí láwọn ṣe báyìí ṣe báyìí ṣọ́ọ̀pù yẹn ń bẹ́ẹ̀ ṣọ́ọ̀pù yẹn alátẹnujẹ ṣọ́ọ̀pù yẹn wọ́n wá lé wọ́n lé ẹran wọ́n ń dùn ọ́ pé nígbà tó ti rí gbogbo yín ẹ̀ fúnra yín lọ́wọ́ fìrẹsà yé ọ̀wọ̀
fìrẹ̀ ẹ sáyé ọ̀wọ̀ fìrẹ̀ ẹ síbi tọ́lọ́run bá gbé ẹ sí má bẹ̀ má rànjú kiri má ṣàlẹ̀ jẹ má gàánú kiri.